nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Mo lóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Mi rò pé máa lè wà bẹ́ẹ̀ ń sìn yìí o. Mo ìwà ń lé báyìí, mo fẹ́ rest díẹ̀. Ẹ máa rest lé fún 2.5 minutes. Máa lọ wẹ̀ fún 4 minutes and a half. Máa dress, ìyẹn máa ń pẹ́, máa dress for 6 minutes. Ó jẹ́ lò bẹ́ẹ̀. Anyway, máa retí mi bẹ̀ títí 4 hours. Àtọ́lọ́ tẹ́ fi ń bi mí léèrè pé kí ni mo fẹ́ ṣe láàrin àsìkò yẹn sásìkò yẹn. Ẹ máa yé mi ni, gbogbo program ayé mi ni kí n dẹ̀ sọ fún yín ni. Nínú 12 minutes yẹn mo ti ń rojọ́ o. Ẹ lè mọ̀ pé mi ò kí ń rojọ́. Máa pè yín. Wọ́n bá ti ní ìjọba ẹ̀ wọ́n máa gún wọ́n máa gún. Wọ́n sún jẹ́ ìjàrí. Olúwa o, ó ti lónìí fún mi payé rẹ mọ́, ó ti lónìí fún mi payé rẹ mọ́, má jẹ́ ṣègbè sínú ayé, Ọlọ́run, I can see my room. Yeah, man. Water on my matrimonial bed! Water! Who did this? Idi Ara. Olórí burúkú ni ẹni! Ayé ẹ̀fẹ́ bàjẹ́ ní Idi Ara! What is the meaning of this? Kí ni tí wọ́n gbé lẹ́yìn? Máa sá lọ! Tí bá mú ẹ! Tí bá ní ẹgbẹ́ ayé máa bàjẹ́ kiri. Dídá! Odò mi lórí mo yẹn contemplate pé olórí burúkú ẹ̀mí wọn ló wà nínú ẹ̀ tó fi ń ṣọ̀ṣì. Ó tún lọ gbọ́ àjà sí mi. Fún kíni? Mo ní kó dídá! Kí ló wà lórí ẹ̀? Kúlẹ̀ síbi tó wà yẹn. Kí ló ṣẹlẹ̀? Idi Ara. Ìjọ ni gbogbo wèrè ìjẹ́ sí ẹ, kí ni gbogbo òṣì náà? Oṣù ọmọ adé àbọ̀dà Sàámú kúnlẹ̀. Kí ni gbogbo burúkú ni ẹ ní? Ọ̀rẹ́ kí máa Sàámú kúnlẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀. Ṣé o bùrọ̀ kọ́kọ́? Dúró jàre, mo fẹ́ wo bí Fẹ́fẹ́ Sàámú ṣe fẹ́ ṣẹ̀ sí. Ọmọ mi lókè ya. Hallelujah rẹ̀ Fẹ́fẹ́. Jésù wọ́n ṣeun Ọlọ́run wọ́n ṣeun. Àbójú ká sókè, kí ló wà lógbé? Kí ló kò yìí? Sọ́rí, o gbọ́dọ̀ dídá kúrò níbi tó wà yẹn. Tó o bá gbìyànjú ẹ̀ wò, máa ṣá ẹ sí méjì nìyí. Bẹ́ẹ̀ ni mo sọ. Wọ́n àti ẹ̀bí ìyá wọn ọ̀dà alábàdì dìde bẹ́ wọn sí méjì. Saamu Alajo. Oṣù bàtàn mo fẹ́ gbowó. Ní gbogbo wàhálà yìí nínú ilé ìbáyìí. Èwo lógún àfọ̀dá léyàn kiri, kí ni gbogbo ilé tọmọ yìí ṣe fún wa nínú ilé ìbáyìí?
èmi àti bọ̀dá Saamu yẹn ládẹjọ́ ń gbé peacefully nínú ilé yo kó tó di pé wọ́n lọ kó àwọn kó wèrè kó tó di pé wọ́n lọ kó wọn wá sínú ilé àti pé ológun ti bẹ̀rẹ̀ nílé ni wàhálà ti bẹ̀rẹ̀ kí wọ́n ní gbogbo eléyìí báyìí kí ni gbogbo eléyìí báyìí nítorí Ọlọ́run kẹ́rù tún máa bàyàn nínú ilé yàn. olórí burúkú yẹn dà. kò sí bí jọ. ní gbogbo wa láì wọ̀ lọ́hùn àti pàápàá Ìdí Ara fi àdá lé bọ̀dá Saamu kúrò nílé. nǹkan ti ṣẹlẹ̀ bọ̀dá Saamu ò tiẹ̀ dúró sítòsí ilé àwọn náà rìn jìnnà. dájúdájú ọ̀rọ̀ yóò ń ṣojú lásán yóò ṣe bí kí lẹ́yìn rò pé ó lè pa Ìdí Ara àti bọ̀dá Saamu pọ̀ tó fi ń yọ àdá lé wọn káàkiri. ṣó o sì wín wọ́n máa béèrè pẹ́sọ̀ dáadáa lọ́wọ́ mi èwo ni béèrè òṣì tó ń bí mi ọ̀ṣọ́ wọn bí ń gbé kí ló ń dà wọ́n pọ̀ ṣé òkú ṣì tí wọ́n jọ ṣe nílé yìí nìyẹn á ti wà bísí nílé ìkẹ́ tó kọ́ ṣe. ẹgbẹ́ torí burúkú lọ jàre kí là ń bí kí lẹ̀ ń sọ ẹ máa sọ̀rọ̀ bí ẹni tí wèrè wà lórí ẹ̀ lọ́kọ́ lẹ́kọ̀ọ̀kan nìyẹn. olùlọpọlọ tèmi dáa. ìwé jẹ́ ń gbọ́dọ̀ jàre. kí ló ṣẹlẹ̀ gan àti pé gan kí ló ṣẹlẹ̀ kí ló dé gan wọ Ìdí Ara kí ló ṣe wọ ìwà táwọn tẹjọ ní ìkọpẹ àwọn oníkọlọ bàbá kọlọ máa yàgà mọ kí ló ṣẹlẹ̀ náà ó dẹ wá ń dẹ́rù bọ̀ wá káàkiri. àbí kí ló dé. wo ṣo fẹ́ gbọ́ sórí ẹ̀dá tó wà lọ́wọ́ ẹ̀yẹn ẹ̀ǹkan ló máa ṣá mi ò ní ṣá mi lẹ́ẹ̀mejì mi ò kí ẹ̀jẹ̀ yọ tí bá fi lè ṣe mí sí kì í lọ àdánwò ẹ̀gbà mi lọ́wọ́ mo máa gbé sí méjì náà di ọ̀rọ̀ alákejì nìyẹn ẹ̀wọ́n tiẹ̀ ní alẹ́ wèrè gan kí ló dé kí ni. kí ló ṣẹlẹ̀. kúnlẹ̀ sí ní kí ni àwọn olùbá sọ. mo ní kí kúnlẹ̀. Yes, ma. Oya, ẹ̀yin méjèèjì. Ẹ ti jẹ́ kẹ́ máa ṣọlọ́mọ kúyà. Ẹ máa kúrú kẹ́ máa gbọ́. Ṣọ́ṣí bí ẹ̀yin ló bá wí. Èmi kì í ṣe máa bá mi wíwo ìwọ ló fèsì ìwọ ló pè wèrè ìwọ ló bá wí. Wọ́n ní kò gbé yàtí wà pọ̀. Ikú dé. Wọ́n ní kò gbé pọ̀. Ṣé kí n kò lè pọ̀ mí máa? Pẹlẹbẹ wà á kọ́ lẹ́yìn pẹlẹbẹ. Ó fẹ́ ṣe bí ó ṣe ní. Ẹ wo kò lè pọ̀ ṣẹ́rí kò lè pọ̀ mí. Kò lè pọ̀ mí. Ṣẹ́rí ẹ wo kò lè gbé mi pọ̀ máa. Ìwọ lọ. Dídé wo lè pọ̀ mí. A ní kò lè pọ̀. Ó yẹ kí ká ṣe bá. Oh no. Kí ló dé tẹ́ ṣe pè mí wá síbi báyìí gangan? Ẹ má bínú, I'm sorry. And I stand to be corrected. Last time I checked, mi ò sí ní age group kankan nínú yín. Mi ò dẹ̀ sí ní set yín. So kí ni mò ń ṣe nínú bíbáyìí? Kí ni mò ń ṣe meeting yìí? No. Take it easy. Me understand nǹkan tó ń sọ now. Show me pé àwa tá jókòó yìí àti darúgbó. Ṣe bá ṣe because I don't get. Àní kí ni reason meeting yìí gangan? Kí ni purpose ẹ̀? Àwítán ẹni Dúpẹ́ àti Yẹmí, àwọn babes, àwọn fine babes ṣì ń bọ̀ láàrin ẹ̀yin old cargo. Gbẹ́nu sọ̀hún jàre, àwọn wo ni old cargo? Mélòó la fi jura wa lọ? A ti sọ tẹ́lẹ̀ pé anybody tó bá ti ní nǹkan ṣe láàrin wa ní community a máa contribute owó fún ni. Even you tó wà ń bí báyìí tó bá ní wedding ṣe lọ́la a máa dáwó fún ẹ náà. Ṣé nǹkan tó ń sọ ni pé tá bá ti fẹ́ ṣe nǹkan gidi báyìí ká máa pè yín sí mọ́? Kò ró bẹ́ẹ̀ yẹn o. Nǹkan tó ń sọ kò yé ni ó ṣe yé báyìí sókè ṣàlàyé fúnlẹ̀ ti yé. Ṣé báyìí ká sọ díjà ẹ jù? Okay, kí ni reason meeting gangan? Kí ni purpose tá fi wá mi báyìí? Purpose ni pé ìyá Dúpẹ́ ó fẹ́ ṣe òkú ní Ìlàró. So ó fẹ́ kí everybody ká wá ńbẹ̀. Kí ló fọ́ ni? Ìyá Dúpẹ́ fẹ́ ṣòkú ní la. Sorry please. Hello. Hey babe, what's up? How are you? Ìdí Ara. Mo ní surprise kan nínú ilé mi. Oh, you have a surprise? Mo dẹ̀ fẹ́ kó wá join me. Oh really? And you want me to be there? Wo ibi tí mo tiẹ̀ wá yìí àwọn ìyá kan ló pè mí fún meeting. Ondo wà mí,
ojúmọ́ ire wà ńbí. Lómi lára wà ńbí. Wo alájàgọ́ wà ńbí. Gbogbo yẹn máa bọ̀. You want them to be there too? Okay. Má worry about softball. Ẹ máa bọ̀. Ó sọ pé òun ní surprise ilé òun. Yeah, mo dẹ̀ lẹ̀ wá ńbí and she wants you all to be there. Nílé àwọn Ìdí Ara yẹn náà. Nílé wọn bẹ̀ yẹn. Ẹjọ́ èmi ò lọ o. Ẹ lè máa lọ tí yẹn ẹjọ́ èèyàn dá mi. Àjọ máa lọ ni. Ó ṣe ní lọ. Ṣó ń jà ń bẹ́ẹ̀ ni. Nǹkan ayọ̀ náà ló ń pè wá fún náà. Ẹ wo ẹ̀yin tẹ̀lé máa lọ tí yín. Èmi gan fẹ́ débi kan bí mo ṣe wà. Mi ò ní lè lọ. Ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀. Gbogbo wa ní kẹ́ jẹ́ ká lọ síbẹ̀. A máa lọ o, àní lọ o. A máa parí meeting tá à ń ṣe ń báyìí náà ká tó lọ sọ́dọ̀ Ìdí Ara. That's my problem. Ó bẹ́tà. Àdúpẹ́ báwọn. Èlò la fẹ́ dá, èlò la máa dá ẹ sọ̀rọ̀. Community púpọ̀, What's up? Oba. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣọ́ọ̀bù ìgbà tí mo gbọ́ sí mo wà surprise fáàgọ́ mi ò gbàgbọ́ rárá. Mo sọ fún dídí o bá jókòó sílẹ̀ lẹ̀. What's happening? No, bro Sam, listen, you can't be doing this. Oba, stand up. Mi ò ń ṣe ọba mọ́. Mo ti dakọ́dà o. Dakọ́dà o. Ọmọ kan ti sọ mí do lórí ẹrú o. Mo ìjókòó tí mo jókòó sí o. Bro Sam, this is not clear. Àná yọ àdá sí mi, wọ́n dẹ̀ lé mi kúrò nílé. Wọ́n fàdà lé yín kúrò nílé. Bro Sam, move that person. No, ẹ kò sọ orúkọ ẹnìkan ni mo need. Ìdí Ara. Àlójú ẹ̀ change ní sẹ́. Ojú ẹ̀ dédé ṣáná ni. Ojú ẹ̀ ṣáná ni. Ẹ̀rù bàbá ìbóyè májà tó lé mi dànù ni. Bọ̀dá ayín padà bàjẹ́. Lóòótọ́ ayín yóò bá bàjẹ́. Kí ni àgbàlagbà fẹ́ máa ṣe nílẹ̀? Wá ṣó gbádùn ṣá. Ṣé o mọ nǹkan tó ń sọ ṣá? Ó dà pé kò ló ti fọ́pọ́ ló ti fi ṣe ibùgbé. Sọ ọba tiwa ni wọ́n sọ̀rọ̀ sí yamayama bẹ́ẹ̀. Ṣó gbádùn? Ṣáyé bọ̀dá yóò wá bàjẹ́ ni. Ayé wọn ti bàjẹ́ náà. Odidi champion yín ló jókòó sílẹ̀ lẹ́yìn náà. Ẹ má bínú. Goliath, kí ló fẹ́ ṣe sí nǹkan tí mo sọ? Wetin you wan do, kí ló fẹ́ ṣe? Jẹ́ kí solution lẹ máa wá. Ayé bọ̀dá yín tó ti pa tó ti ń rún. Ẹ má yẹ kó di gúgúrú. Ó máa padà di bọ́kàn. Tẹ́lẹ̀ nǹkan. Mo dẹ̀ ti sọ fẹ́yìn. Ẹ lè láàsì. Wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀kẹ́ láàsì. Ẹ lè láàsì. Ẹgbẹ́ wọn dìde, ó ti wó. No now. Tí yàrá bá gbé ní ìṣánlẹ̀, máa ń gorí ẹni. Sẹ́run olórí burúkú eléyìí tó kúrú tó wọ̀ gẹ̀ẹ́sì yẹn. Ìyá ẹ̀ lòdó ló ṣọlẹ̀ Ṣàgámù. Ipe wọ́n ń ṣe association, sẹ́wọ̀n association capital wa, association àwọn tó ránṣọ wa, association àwọn olójó. Ìyá ẹ̀ ló dálẹ̀ Ṣàgámù. Bẹ́ẹ̀ ni. 8 ló pa wọ́n. Bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́n ló ṣe ń ká lára. Olórí burúkú bọ̀rọ̀ ògùn aláyọ̀ bẹ̀rẹ̀ yẹn àbó gbọ́ ó lè ní bàbá ẹ̀ jà nílọrin tó fẹ́ pa. Ìgbà tó fẹ́ rònú kú lẹ́nìkan fàṣíṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó fi ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ sáwọn méjèèjì ló mo mà ṣírí wọn ló ṣe ń dùn wọn. Mo mà ṣírí mo mọ̀ dáadáa ni kọ́ má bàa kú lọ́ ṣe gbà wọ́n sí community mi. Ẹ fà wọn lórí burúkú ọmọ yẹn lẹ́ẹ̀kan máa bá tí wọ́n lọ ẹ jókòó báyìí ẹ jókòó. Ẹ ti ń rí mi bọ́ ṣe rí mi àbí. Báwo lẹ ṣe wá ń rí mi? Wà á jókòó báyìí kó ń jókòó báyìí máa bọ̀ tó bá jẹ́ bí ọba lẹ ṣe rí mi ìwọ máa bọ̀ lápá ọ̀tún kó ń jókòó sápá òsì. Máa bọ̀ báyìí. Àlójú ẹ̀ change. Ojú ẹ̀ change. Spiritual lẹ́ni mọ̀jàmọ̀sá kíkanjú. Jẹ́ ká bọ́ọ̀lù gbogbo ẹ̀ náà lọ báyìí. Ẹ wá mi understand o, kí ló ń ṣẹlẹ̀ ń bíbà? Everywhere ló dà yìí, owó dé pé wọ́n ó ní kankan gidi ṣẹlẹ̀ ń bíbà yìí, àbí? Ó yẹ kẹ́ ti mọ́lé wọn. Ó lè má fẹ́ káwọn ará ilé tó kú mọ́ nǹkan tó ń ṣe. No, mi ò bá ẹ̀ tí ẹ rárá.
kò wá ní sí anybody tó máa wá gbé nǹkan síta pé òun tiẹ̀ fẹ́ jókòó ó fẹ́ máa wò ta níbí ìgbà tó jẹ́ pé wọ́n local ju nǹkan mi lọ. wá o má pẹ́ anybody local fún fọlọ́run pé ìjọba ìpínlẹ̀ wà lákẹ́ ìbọ̀dọ̀ wà náà mi báyìí o mo sọ pé mi ò wá tẹ́lẹ̀ o. ẹ ṣáàjẹ ká wọlé ká lọ bá Ìdí Ara kò pé wà. Tẹ́lẹ̀ wá. Ìdí Ara, ṣé ní wọ́n ló sọ pé ká wá ipò ní surprise fún wa? What has come over you? Mo ní tẹ́lẹ̀ bẹ̀rẹ̀. Ẹ̀dá ó ti ẹ̀dá tó jáwọn lórí burúkú ìlò náà. Èwo ni títí wá tó ti wá ń disturb wa nulẹ̀ tó wá ń halẹ̀ mọ́ wa nulẹ̀. Ṣé báwo tó yẹ kó máa nà lélẹ̀ yìí? Ó yá, ẹ̀yin mẹ́wàá, ẹ ti jẹ́ kí ẹ bọ́ṣọ yín. Mo ní ẹ bọ́ṣọ yín. Mi mú fóònù mi kúrò nulẹ̀. Fóònù títí ẹ̀ ń kọ́. Ó ṣe máa wò mí ìwọ ló ń wò jàre ìwọ ló. Kí ló ṣẹlẹ̀? Bọ́lá Sàámú tí mo bá kú, mo ti lọ ṣe sí gbogbo àwọn fámìlì mi, ẹ̀yin gọ́gọ́ lè pa mí. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló dé? Ṣé fẹ́ gbé mi ìyọnu lé mi? Ṣé fẹ́ pa wá sínú lé mi? Kí ló dé gan-an? Baby, kí mo tiẹ̀ sọ? Ìyẹn ló dáa. Pẹlẹbẹ oníhù ó dàpọ̀ nílàkà ìjẹ. Kí ló ṣe yín tẹ̀ fi ń já bí ehoro? Ẹ wo Bọ́lá Sàámú bò lè rìn lọ látàárọ̀. Mo lè rìn lọ. Ṣé bọ́mọ Ìdí Ara yẹn ní àwọn kan tó ṣe àwọn kan tó kó sínú ẹ̀? Ó dá àwọn ọ̀rẹ́ ìkúnlẹ̀ wọn bí méje níbẹ̀ yẹn. Ṣé bá ní bóyá ń nà wọn bí ewúrẹ́ bí ẹranko? Ṣé ló ń nà wọn báyìí? Ó yọ àdá, ó yọ ogun ẹ̀mọ́ wọn. Ó lọ máa bẹ́ wọn ní àbí tó wọn bá bẹ́ kó wọn ní kúrò ń bẹ̀. Ọ̀la náà yẹn sá kúrò ń bẹ̀ àwọn kan tó ṣẹlẹ̀. Ọbẹ̀ yẹn wà lọ́wọ́ ẹ̀. Ó lè ìgbàjà ìsókè lọ́dọ̀ àwọn méjèèjì. Ìwọ àdúró wo yẹ o. Sincerely, this is getting much. Ó ti ń serious gan kí ló fẹ́ ṣe sí nǹkan tó wà nílẹ̀ yìí. Get too much. Ajá yẹn wà lọ́wọ́ ẹ̀ báyìí. Ó lè lóun máa ṣe wọ́n léṣe. Ṣé ló ń lọ wọn bí ẹ pé ẹranko ni wọ́n ni? Ọ̀dà ibi tọ́rọ̀ dé dúró yìí mí ní wò báyìí. Ó dà pé nǹkan tó wà lẹ̀ ẹ̀ rí kójú ọmọ yẹn ń bù náà. Ẹ wo ọ̀rọ̀ tó wà lé ọ̀rọ̀ ọlọ́pàá ni èmi máa kọ́ lọ sí police station lọ tí màá lọ fẹjọ́ sùn ìyẹn gangan ni tó important. Tó bá ti jẹ́ pé ti police station yẹn náà ni ìyẹn gangan ló jáde ẹnì ṣọ́ọ́. Bàbá bí ẹni àtẹ̀lé mi. Kí ni? Bàbá ti gbà ìjẹ́ o. Ṣé o tẹ́lẹ̀ tó sọ tí mo sọ bá gbàdú fún ẹ. Kí ni? Ìyàwó yàdà, ọkọ ń yọwọ́, ẹ wá lù mí, ẹ wá gba ojú mi. Orí ẹ jà mí. Ìwọ tẹ̀lé mi. Gbogbo ọ̀rọ̀ tó bá wù ẹ́ má sọ sí mi o. Bọ́lá Sàámú. Ewé yẹn dẹ̀ jọ Ìdí Ara. Yóò ṣe bí ewu kí la máa ṣe báyìí. Kí la máa ṣe. Ṣé màá sápọ̀ ní kúrò ṣẹlẹ̀ kí ló dé tèmi àti ẹ ṣe jọjọ́ rẹ̀ ná? Kí là ń ṣọ́ rẹ̀ fún gan-an? Ṣé iṣẹ́ rẹ̀ lèmi àti yín ni? À ń sọ̀rọ̀ ikú ẹ sọ pé kílẹ̀ jọjọ́ rẹ̀. A ní kí la máa ṣe sọ́nà tó wà lẹ̀ à ń sọ̀rọ̀ ikú ẹ sọ pé kíní. Ó tún padà lọ. Èmi mo ṣe máa lọ. Saamu Alajo. Mr. Saamu, sit properly now. Àbí kí ló ń ṣẹlẹ̀? Ẹ kàn jókòó síbẹ̀, ẹ sọ anything. Ẹ wo, èmi níṣẹ́ tó pọ̀ láti ṣe o. Ẹ sọ̀rọ̀ kí ló ń ṣe yín? Kò yé mi o. Ọ̀gá ọlọ́pàá, mo wá wo àbúrò mi tó wà ní ọ̀dọ̀ yín bí ni o. Mo lè ṣe rí wọn tán wọlé. Mo ní kí n tẹ̀lé wọn wọlé kí n tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Òun lè náà ṣe tẹ̀lé wọn wọlé o torí aláàánú wa ládùúgbò ni wọn. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn yẹn, òní máa fi sọ ọ̀rọ̀ sí. Mo jẹ́ ń tààrà ẹ̀dá ni. Mo dẹ̀ jẹ́ tó ní ìtì ni. Tí n bá jẹ́rìí tó ní ìtì ni, ó yẹ kí n ti máa rùn sí yín mo ṣe wà torí omi wẹ̀ mí látòrí dé bí abẹ́ ni. Tó bá yẹ pé mi ò ní ìtì ni, ṣé àpè pátá mi á ti máa gbá. Á ti máa rùn níbi pẹ̀fíìmù burúkú tó kó òórùn máa rùn lára èèyàn ò sí. Ó máa bu tí ní àgàgà kí wọ́n máa bọ̀ láti inú òrùn. Wọ́n ti fẹ́ gbé orí mi bọ́lẹ̀. Olóore ni mo dẹ̀ jẹ́ sí inú community lórí pé mò ń fún yín ní information ẹ mọ iye ọbẹ̀ tẹ́ ẹ ti lá
ẹ mọ iye ọbẹ̀ tẹ́ ẹ tẹ pọ́nlá tó ti kàn yín nígun pa lórí oore tí mo ti ṣe fún yín. lábẹ́bí ti báwo. wọ́n ṣe promote yín ni àṣebí inú ọ́fíìsì àṣebí police ètò àdúgbò wa wọn lè not promote yín tẹ́yìn ò bá ṣe dáadáa wọ́n á promote yín àwọn ṣẹ́tẹ̀ ṣe bí ni wọ́n fi fún yín ní promotion lábẹ́ ṣẹ́ lábẹ́ ìgbà tó fún yín ní promotion. kí ló wá ṣe. wọ́n yọ ọ̀dà sí mi wọ́n ló máa gbórí mi bọ́lẹ̀ mo ò ṣeré o ojú ọ̀run náà ti domi lé mi lórí o tí ó bá yẹ pé mò ń sáré bí ehoro ọ̀bà ti bẹ́ mi lórí bọ́lẹ̀ o. but wait I don't get bí orí yín bọ́lẹ̀. bẹ́ẹ̀ ni àlẹ́yìn yẹn ti ṣàyàn tó mẹ́rin wọ́n á ti reject àwọn yẹn lọ́spítù báyìí. ta ló lórí láyà láti ṣe ní ìkọ̀bẹ́ yẹn. Ìdí Ara ni o. ó ti ṣe èèyàn léṣe pẹ̀lú àjà tí mò ń sọ sẹ́ẹ̀ ó kéré jù yẹn á ti tó méje. bẹ́ẹ̀ ni mẹ́rin wọ́n reject ẹ̀ lọ́spítù mẹ́ta wọ́n lè báyìí. báyìí ariwo tó dẹ̀kun tó parí pé mò ń lọ station àdàdẹ wà lọ́wọ́ ẹ̀ nǹkan dẹ̀ ojú ẹ̀ máa change ní ìgbà tó máa dín kìnnìún ó máa dẹkùn ó ò lè dámú kẹ́ẹ̀tọ́ yìnbọn á ti bùlù yìí sá mo ṣe ní ẹ tètè wà á rẹ̀ sí ẹ̀ kó tó débi. brasa mo ṣe kò ṣe pé fẹ́ wá máa mú àwọn ọlọ́pàá ṣeré níbà ìṣá. màá gbé gbàdú fún ẹ orí ẹ yí ni kí ni tiẹ̀ àbọ̀ ṣí èrè ni mo fún ẹ láǹfààní láti mọ ọ́fíìsì DPO ìyẹn wá ní pé kò máa rí mi fẹ́ ni ṣé kí táṣìírí ẹ ìwọ tó ti fẹ́ gbàgbà tó mo fẹ́ rí DPO tó dẹ̀ ni o fẹ́ mọ ọ́fíìsì DPO ṣe máa ń rí àbúrò ẹ̀ tó lọ́wọ́ wá wò ní duty ṣebí leave ló wà ó ṣe máa lọlé tí bá ti sọ̀rọ̀ tó bá tún gbóbi lẹ́nu o máa tẹ̀ o tí bá ti sọ bá support mi ni o wọ́n máa support mi ni wọ́n yín tú dà. But wait if I may ask ta ló ń jẹ́ Ìdí Ara yẹn. ilé mi ló ń gbé. Don't worry I know what to do. eléyìí lágbára mi mọ nǹkan tọ́jọ́ papọ̀ ó possible kò jẹ́ pé wọn àtàwọn kan ni wọ́n jọ ń ṣiṣẹ́ rẹ̀ pé kó gba ẹ̀jẹ̀ wà lára àwọn èèyàn. Ṣẹ̀san okay see me in my office now. Ṣẹ̀san báwo Ṣẹ̀san slow ẹ má pe Ṣẹ̀san o abẹ́gbọ̀ ẹ pe Patrick àbíkẹ́ ẹ pe gbéra tán ìkan náà méjèèjì yẹn òun ló máa fast sa Ṣẹ̀san wá dé danger line náà tó fẹ́ lọ́wọ́ ààrẹ sí yẹn ẹ mú lọ bẹ̀ ó máa tó sí wọn dé police station I love you bọ̀ kó a fẹ́ lọ mú criminal tó ládàá lọ́wọ́ ẹ má jẹ́ kí Ṣẹ̀san lọ o ó slow. boy má dààmú ara ẹ̀ ta ló fi lọ pín flyers fún kó pín fún Ọ̀dọ̀túnlá mẹ́ta ìyẹn ò ní pé kọ́ wà bí kọ́ máa sadvance ta fẹ́ ṣe náà. bro ní sùúrù o understand ni o sórí wọn máa wá wọn ò ní wá yẹn ìyẹn kọ́ ni issue báyìí o sórí purpose flyer àbí any advert òun láti kọ́kọ́ register sí mind àwọn èèyàn pé nǹkan kan wà tó ń jẹ́ bẹ́ẹ̀ anything téèyàn bá fẹ́ ṣe sórí tán bá máa wá yẹn ó kù sí wọn lọ́wọ́ at least wọn àti ẹ̀ ti kọ́kọ́ mọ̀ ní pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ó yí ẹ bẹ́ẹ̀ sí wàhálà. Brosan ó tán sí. Yọ̀ṣíbí pẹlẹbẹ Ìdí Ara tíwájú tẹ̀yìn. bọ̀bọ̀ kí ló máa ń ṣe ẹ́ àtiwájú àtẹ̀yìn ọjọ́ ló ti gbélé gbẹ̀yìn kí ló máa ń ṣe já máa lọ jáde ọkàn waste time yàn sí ibà ní náà. àròjọ́ mi sọlọ́kùn já lọ jọ. àgà ni ṣẹ̀dẹ̀ ṣọ́ pé bọ̀dà Saamu máa wà lẹ́ṣà. àrẹ ó rè pé kí n wá ó rè ránṣẹ́ tí mi pé kí n wá ó wà nílé. ilẹ̀kùn wà ní títì kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹ má bínú ó lè jẹ́ wọn ọmọ ẹ̀. Ìdí Ara. Kíni? Jésù. Tálẹ̀ wá. Mo ní tálẹ̀ bẹ̀rẹ̀. Saamu ra bèrè. Ìdí Ara náà kí ṣẹlẹ̀. Ẹ̀yin méjèèjì ẹ bọ́ sọ́yìn. Kí n ṣe é gan-an. Ó ní ẹ̀hálẹ̀ mọ́ alátẹ̀kọ̀ adẹ̀ ń gbọ́. Kọ́ bá di ẹ̀bá di ọ̀rẹ́ náà. Kíni? Mo ní ẹ bọ́ sọ́yìn. Jésù. Aṣọ ògo rẹ̀ ìbọ̀dà gánì. Ọkẹ́ bọ̀. Jésù Kristi. Ọkẹ́ bọ̀. Ètìbọ̀. Ètìbọ̀. Àpáṣọ kọ́ ọmọ ìkojú bàbá yìí. Ó yá! Ẹ̀yin méjèèjì. Ẹ máa kúrò kẹ́ ẹ máa gà. Mo ní kẹ́ ẹ máa kúrò. Jésù. Ó rà ṣe. Jésù Kristi. Àti ṣe o. Bọ́dà Saamu, ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́ bọ́dà Saamu.
Níbo lẹ gbọ́rọ̀ ọmọ olórí burúkú yẹn sí tó fàdà léwa káàkiri tó yẹ mo ṣe lọ́pàá àwọn ọlọ́pàá wá pé kán wá síbí láti wá arrest ẹ̀. Ṣẹ́yìn ò rí nǹkan kan lójú ẹ̀ tó ń ṣáná ni. Wọ́n jẹ mi náà lẹ́nu, wọ́n rí i. Ẹ rí i pé ó ṣáná. Wọ́n rí i pé ó ṣáná. Òun á dà. Lọ́sọ̀ àwọn tó lórí burúkú ẹ̀ wà. Ìfà kí ló pè yín méjèèjì kó tó fi di pé Ìdí Ara wọn á ju àdámọ́ yín. Ó dá yín kúnlẹ̀, ó ní òun máa fàdà bẹ yín sí méjì. Gbé kọ́. Kí ló fẹ́ pa wá pọ̀? Èwo lọ̀rọ̀ orí burúkú tó sọ? Kí ló fẹ́ pa mí pọ̀? Ṣojú tèmi ṣáìn. Ṣojú ojú mi ṣáìn. Ọmọ ẹ̀mí ò mọ. Ọdẹ òṣì á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gidi á parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣì. Èèyàn gidi yan síbí. Gbẹ́nu sọ̀hún. Ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo rádaràda tẹ dá sílẹ̀ nílé ẹ lọ yanjú ẹ o ẹ lọ yanjú ẹ tó ló ti sọ èmi o ó ti sọ èmi o. Èèyàn gidi tí mo pè mo kò jẹ èèyàn èṣù ṣébi ní bá ẹni ibi ṣébi ló sọ̀rọ̀ ìsì bẹ́ẹ̀. Officers please ẹ jọ̀ọ́ tẹ́ bá ti wọnú ilé a room to the last room by the right ó lọ́dọ̀ ẹ lọ wo bẹ́ẹ̀ tọ̀dọ̀ mi ọwọ́ òsì tí ò bá sí bẹ́ẹ̀ ó lè wà ní tọ̀dọ̀ mi. Ẹ bù fún ẹni jẹ bá rí ẹ bù fún ó máa tún sọ èmi ló ní gbégbé mi gbé kọ́. Kò sẹ́ni bọ̀dé ń bí sá. Officer, yes sir, let's go. Ó tún wọ́ sẹ́sẹ̀. Ìdí Ara. Ìdí Ara lílé tó lé mi lẹ́ẹ̀kan ó dẹ̀ jẹ́ kẹ́yìn mi wọ́n. Ẹ̀yìn mi ooo lọ. Wàhálà ti wà. Ẹ̀wọ̀n ta ló lè màsáàjì yìí mi? Bàbá màsáàjì jẹ́. Bí akẹ́yìn bá wọn màsáàjì. Ẹlẹ́wọ̀n ilé, ẹ̀sílẹ̀kùn ẹ̀wọ̀lé, ẹ̀wọ̀lé. Ẹ̀tù wá. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Ẹ káàbọ̀, ẹ wò, olórí burúkú, ọmọ Ìdí Ara yẹn, ó rẹ̀ tó wá báyìí o. Wait o, mo mojú yìí náà. Ẹ̀yin kọ́ ni wọ́n pè ní Pastor Sobel. Èmi náà ni. But báwo lẹ ṣe wá débi báyìí? Òun náà ti sọ yẹn. Ẹ̀mí kan ń da ọmọ yẹn láàmú. Pẹ̀lú àdá òun ló fi so wá. Ẹ jọ̀ọ́, ẹ kọ́kọ́ tú wọn náà. Officer, ẹ tú wọn. Ẹ ṣé o. Ẹ fọkàn balẹ̀. Ẹ ṣé o. Ẹ rọra. Ẹ tú ọwọ́. Wọ́n sì wá pẹ́ báyìí. Ẹ sà. Ṣé kìí ṣe pé ẹ mú wa ṣeré? Ẹ̀ ń sọ ìwo ni mú yín ṣeré báwo? Àdá ni wọ́n fi láwọn ilé kò lé. Àdá náà fi lé wọn. Ẹ̀yin kọ́. Wọ́n ní sọ bẹ́ẹ̀. Kí ló ṣe nebulẹ̀ tí ń bọ̀? Kí ló ṣe ń tẹ káṣọ yín lọ́wọ́ báyìí? Stop it. Ìwọ ò dá ẹ̀ mọ̀mọ́ ni àpẹlẹbẹ kí ló ń ṣe ẹ́? Ṣé sọ bẹ́ẹ̀ lélẹ̀? Ọmọ sọ bẹ́ẹ̀ bàbá ẹ̀ ń kọ́. Saamu. Ẹ wá nǹkan ṣe sínú lẹ́yìn yìí o. Ṣé sọ bẹ́ẹ̀ rè? Ó wá o. Inú lẹ́yìn dàrú lọ́wọ́ ẹ wá nǹkan ṣe sí o. Bọ̀dá Gani kí nìkan tó ṣe yín? Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé bọ́ lórí burúkú ọmọ yẹn ìdábí kí ní ìyàbí jọ́ kí mọ́tò yẹn? Oore dé mi àti sọ bẹ́ẹ̀ sínú lé. Ọmọ wo lẹ wí? Ọmọ wo? Ọmọ bọ́ lórí burúkú Ìdí Ara yóò gbà sílé yẹn ni. Ìdí Ara? Òun wà. Ó sún ẹ̀yìn méjì sílẹ̀. Òun lè sọ wá. Officers ṣe ń gbọ́ evidence mi ni ẹ o. Ibo ló wá sọ yín sínú? Inú yàrá rẹ wà o. Inú yàrá mi? Ibẹ̀ wà. O lórí tiles nílẹ̀ ilẹ̀. Orí bẹ́ẹ̀dì rẹ. Orí bẹ́ẹ̀dì mi? Bẹ́ẹ̀dì oṣù wa bọ̀, káàbí síra wà lára. Gbàgẹ́ ni, ẹ̀yin sọ́sọ́ ní bẹ́ẹ̀dì mi. Pẹ̀lú ara ọgbó. Pẹ̀lú ara àgbáni. Saamu. Ara ọjọ́ wọn ni tẹ nílẹ̀ fi sùn sórí bẹ́ẹ̀dì mi. Ṣé kí n lọ ra bẹ́ẹ̀dì mi ni? Saamu lójú paná. Lójú paná. Hello. Sorry. Brother Sam, ẹ máa ní láti padà wá sí station wa. Nígbà tá ti rí ta fi wá mú yẹn. So nígbàkúgbà tẹ́ bá ti rí, ẹ pè wá. A máa wá. Officer, let's go. Gbà tó tẹ̀ ti sílé. Mo ní mọ̀ pé bóyá àwọn ẹbí ẹ̀ tí wàá gbà bí ọkọ̀ ti ṣẹlẹ̀ ni. Ẹ má bá ti yín lọ. Bọ̀ sọ bẹ́ẹ̀.
sọ bẹ́ẹ̀ báwo ló yẹ ìṣẹ̀lẹ̀ gangan tó fi di bóńdé yìí ó ń sọ yín sí orí bẹ́ẹ̀dì ṣé anointing jíìyẹn ṣé kò sí lára yín mọ́ ni báwo lọmọ ẹ̀ ṣe máa mú yín wọlé tó bá so yín adá ò yẹ kó ràn yín sọ bẹ́ẹ̀ ibi tí mo bìlífù nù yín dé tó bá ṣàyín ládàá ó yẹ ká dàárọ̀ ni. Bọ́dà Gani, ẹ bá mi wọ́ọ̀nù bọ̀dọ̀ lórí burúkú yìí because inú ilé yóò wà peaceful tẹ́lẹ̀ ọ̀sìgbà tó bẹ̀rẹ̀ sí ní kó oríṣiríṣi wèrè àtàsíwí tó kó wọn wọnú ilé yìí ní wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ilé yìí kí ni gbogbo ilé ìgàn papọ̀ ojúmọ́ kan báyìí wàhálà kan ni kí ló dé ṣé fẹ́ fún wálẹ̀ mi ni. Yọ̀ṣíbí ṣe lálàáfíà kí ló ṣe ṣe lálàáfíà ẹ wo ọdọ́ lè ṣe ń bẹ̀rù ṣé tí wọ́n fún ẹ tí wọ́n gbé gbàdí fún yín ẹ rè bẹ̀rù owó ẹ rè jìnnà tó. Mi sá mi yé ṣe Idi Ara mo mọ bí tí o ti bẹ̀rẹ̀ mo rí bí tí o bá dé mo mọ bí tí o ti bẹ̀rẹ̀ láti ọ́fíìsì mo bí tó o bá dé ṣáàdà lókun kó má wá yọ sí mi kó má dà. Idi Ara! Drop the cutlass! Give it to me! Drop it! Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the mighty Jesus. Hallelujah. 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 Bíbélì wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bojo sájáde níbi kọ́ ló fi wọn gbogbo àlejò nínú àgọ́ ara yìí ó yẹ jáde. Gbogbo ẹ̀yin àlejò nínú ilé mi ẹ máa sá jáde ni. Gbogbo àlejò nínú àgọ́ ara yìí ó yẹ jáde. You are a nice man. You are a nice man. Lẹ́yìn epo tún so yín tó jẹ́ ká rí ṣépù kùn yín bóyá ètò ẹ̀tún yín gbàdúrà fún èèyàn ọlọ́ọ̀ni ẹ máa gbàdúrà yín lọ. Gbogbo ẹ̀mí òdì gbogbo ẹ̀mí tó lòdì sí àgọ́ ara yìí lórúkọ Jésù ó yá bá iná já. Báwo ni mímọ̀ ṣe wà lọ́dọ̀ olójú ẹ̀yìn bí? Ibẹ̀ yẹn sì báyìí má jẹ́ tó ní máa lọ tiẹ̀ báyìí. Olójú ẹ̀yìn ẹ wò gbọ́dọ̀ ṣe jáde yẹn jàre. Ṣé ṣáà máa ṣe dáadáa? Rárá o oníṣẹ́ owó kì í ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀yin lẹ mọ̀ pé máa ṣe tọ̀dọ̀ yín tẹ máa ṣe dáadáa tó máa wà perfectly. Mo máa ṣe dáadáa mo máa dáadáa. Náà. Ṣé orí pé lórí burúkú ni ẹ? Ṣé orí pé aláyé bàjẹ́ ni ẹ? Idi Ara ṣé sùúrù ìwà títa ní Ọlọ́run jẹ́ ká yí ẹ̀ bàjẹ́ Ọlọ́run jẹ́ kó rí wa burú. Ẹni tó ti ya wèrè orí eléyìí sí ya wèrè bẹ́ẹ̀ ni mo sọ. Idi Ara ṣe sùúrù ó ti ní ọmọ mọ̀ sí pé báwọn ilé ayé ọ̀rọ̀ tóun. Ẹ wo lójú ẹ̀yin mi má láìpẹ́ ṣe máa ń sọ̀rọ̀ yìí ẹ bá mi bi wèrè ọmọ yìí pé kí ló ṣe fún mi báwo ni mo ṣe máa yáyàn lówó tí mo wá fẹ́ kó yá o owó tí mo yá ẹ ó ti tó àsìkò kan sanwó tó máa fi mẹ́sẹ̀jì wèrè tó máa fi ránṣẹ́ sí mi kí ló fẹ́ fà á. Jọjọ ṣé ìtorí owó tó yá mi ló ṣe wá ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń disgrace mi báyìí kò dẹ̀ ní dáa fún ẹ ò ní ṣoríire ó jáwé ẹni sórí ẹyí mi owó ayẹyẹ mi ló jẹ́ àwọn èèyàn tó lówó Ọlọ́run adé jẹ́jẹ́ bó ṣe ṣe yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. jèrè ẹ tó o tún lẹ́nu ọ̀rọ̀ ó wá sọ pé èmi yẹ̀jẹ̀ ní òun tí ìyẹ̀jẹ̀ nípa tí mo máa fi ojú ẹrí àárẹ̀ akọ onírànú onígbèsè. Èló ni mo jẹ́ Idi Ara ìgbà yẹn ń kọ́ èló ni mo jẹ́. olójó iṣẹ́ ìrọ̀ ní gbèsè ó tún lẹ́nu ọ̀rọ̀ ó wá sọ fún mi pé èlò ni mo yá lọ́wọ́ ẹ̀ ó jẹ́ mi ní 120,000 naira tí ìbàjẹ́ gba owó yẹn bí mo ṣe wà yìí mi ò ní kúrò bíbá yìí àwọn máa sọ fún mi pé kò tó owó kò tó torí àbí. Sọ́tọ̀ bá òun ni. Tàbí. Ó pọ̀pọ̀ tó ń bọ̀. Ní kí ni? Ṣé torí 120,000 yóò jẹ́ hàn sí? Kí ló dé? Torí kí ni 120,000? Ó ti ya wèrè o. Orí èdè ti yí. Gbà tó wáyà ló ń kọ́. Ó yá ní 120,000. Fáìn mi ìdẹ́tí ni. Kí ni kí n ṣe kí n pàrọ̀ mi fún ẹ? Orí ẹ̀ ti dàrú. Lémi, o ì tí ni, ó máa ní. Ṣórí nǹkan tí màá bẹ múlẹ̀, àárẹ̀ akọ máa ń bá ẹ lójú jẹ. Ìwọ níranú onígbèsè yìí. Sanwó mi fún mi onígbèsè. Ó dà mí tí ni. Ẹ wò kí ẹ̀yin wá wèrè o. Mi ò ní. Kí ló fẹ́ ṣe? Do your worst. Kí lè mi fẹ́ ṣe? Máa ṣe mẹ́wàá. Kò sí ọmọ ẹ̀jẹ̀ fún mi. Máa ṣe mẹ́wàá fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ máa ṣe mẹ́wàá fún ẹ tó bá fún mi lọ́wọ́ mi. Kò sí nǹkan tí ìyá ẹ
gbogbo ẹ̀kú kọ̀ọ̀kan ọba ìyá àti ìyá ẹ̀ tó fẹ́ ṣe fún mi. Olórí burúkú wọ́n tí ò bá sanwó mi fún yín mo ṣe padà bọ̀ mi máa bá gan. Ìdí Ara. Yẹ́lòbẹ̀ dákun ṣe sùúrù o sọ́rí níbi tá a dé yìí ẹjọ́ ìṣẹ́jú ẹni kéèyàn ọmọ ọ̀dà o èmi ẹ̀ ṣàgbàyà o wọ́n bá ti rí ni wọ́n wù létí wọn náà sí ọ̀dà ọjà èèyàn lówó 120,000 tán yányán ọtún wọn ń fi nǹkan burúkú ránṣẹ́ sí ọtún ń búyà rẹ̀ lójú rẹ̀ èyí ọ̀dà ó kù díẹ̀ káàtó kí ni dé. ilé ẹ̀wọ̀n ó sọ owó olówó fún ìyàwó tó dáa. afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kangi oko lára òjò ò ní rọ̀ ká má rí pa ẹ̀ nílẹ̀ gbogbo ohun tí mo bá sọ lẹ́nìí ó di àṣẹ ó di èpè Ìdí Ara gbogbo èpè tí mo bá ṣẹ́ fún ẹ lẹ́nìí kó máa mú ẹnbikíbi tó bá wà kó bẹ̀rẹ̀ sí ní máa ṣìṣe kiri ni ṣìṣe tó bá ewúrẹ́ tó fi ń bá ìyá ìsùn kó bẹ̀rẹ̀ sí ní máa ṣìṣe kiri ni wọ́n ní kí n sọ wípé òòṣà igbómodú òòṣà igbómodú òòṣà igbómodú kó wọnú ẹ lọ láti èní lọ kó fi ọwọ́ ara ẹ báyìí kó fi máa ṣera ẹ kó fi máa ṣìṣe kó ṣẹ̀ sí bẹ́ẹ̀ ni pọ́ àbàlá èṣù ìwọ. sọ bẹ́ẹ̀ ọlọ́run tó lóyún ò ní fi yín lẹ̀. àfi kó ló máa gbà yín lọ́wọ́ àwọn ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ ìranù ọ̀rẹ́ rádaràdá tẹ̀ ń kó kiri yìí o tí ò bá tiẹ̀ wá ń ṣe pé èèyàn gidi tí mo jẹ́ ni jọ ṣó yẹ kí n jókòó síbí báyìí kí n máa prove pé mo náìsì kí n máa ṣe kẹ́ ẹ̀ báyìí. ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ bó sọ̀rọ̀ rárá ìbọn tó gbọ́dọ̀ lọ́yìn. nígbà tó yẹ́yàn lówó tó tún wá dogun tó tún wá fi kú lé kiri ńkọ́ báyìí. èwo ni pé kò náìsì kò má náìsì èwo náìsì kò má náìsì. ẹ má sunkún kí ló ṣẹlẹ̀. kí n tẹ wọlé lójú mi ni wọlé lẹ́nu mi ni. ẹ̀sà lákèké láti primary school lákèké láti primary school òun ló ti jẹ́ pé owó tí mi ò bá lè fún yàn mi ò kì í yáyàn tí mo fi dàgbà débi àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo fi bá wọ́n mi tẹ̀wọ́ lọ́kà owó tí bá lè fún yàn mi lè yáyàn délé iṣẹ́ ẹ̀wọ́ tírú àwọn bọ̀dá yìí tó ń ṣọ̀bọ̀ lẹ́yìn wa ṣé owó tí bá lè fún yàn ṣe máa ń yáyàn ṣé mi ò fún yàn lówó màá kàn fún ní ẹ̀yin gan lè máa rán mi létí pé mo máa yà kí n lówó mo yá sẹ́kìrì lówó mo yá kọ̀ọ̀kan lówó ẹ wá ní màá ní kó filẹ̀. èsì rọ bẹ́ẹ̀. èwo ni pé kéèyàn yáyàn lówó ó jẹ́ gbèsè wọ́n dẹ̀ sì ẹ̀ ní gbèsè ó dẹ̀ bá yé ẹ̀jẹ̀ ó dẹ̀ ní kó lọ ṣiṣẹ́ ṣàpè ṣiṣẹ́ tó ní kó lọ ṣiṣẹ́ yẹn ẹ̀ ń tọrọ sí gangan ni. Iṣẹ́ mi. Kí ló ṣẹlẹ̀? Ó fẹ́ bẹ́ẹ̀ ládàá. Ó fẹ́ pàdánù ni. Tó bá yà pàdánù sí kí wọ́n fẹ́ ṣe. Praise the Lord. Hallelujah. Ṣé gbogbo wa ti rí báyìí wípé alágbára ni Ọlọ́run tí à ń sìn? A rí pé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Ẹ wo bí Ọlọ́run ṣe gba ọ̀nà àrà ọ̀nà ìyanu bó ṣe deliver àǹtí mi. Mo lè gbàládùra lórúkọ Jésù ogun tí Ọlọ́run ti ṣẹ́ láyé yín kò tún ní gbére mọ́. Àmín. Àmín. Bíbélì gan sọ ó ní láàárín àwọn ènìyàn mi òun lè nìyàn ìkà wà. Lára àwọn èèyàn ìkà òun ni irú arábìnrin tí wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀tàn yẹn. Hebrew 17:5. Ẹ dà. Ṣùgbọ́n Ọlọ́run ti wò yín ṣe nínú àánú ẹ̀ ó dẹ̀ ti fa ẹ̀yin yọ kúrò nínú àhámọ́ torí kò sí ohunkóhun èyí tí Ọlọ́run kò lè ṣe pẹ̀lú Olúwa ohun gbogbo ní ṣíṣe. Ọlọ́run dẹ̀ mọ àsìkò tó máa ń ṣiṣẹ́ àsìkò tó fẹ́ ṣe gangan onírú àsìkò yìí tó lé ẹ̀mí yẹn jáde kúrò lára wọn nítorí wípé Ọlọ́run ti kó àwọn yọ nítorí wípé àwọn ti kúrò nínú àhámọ́ nítorí wípé àlejò ibi tó wà ní ara wọn Ọlọ́run ti lé jáde àlejò ọ̀ràn tó wà ní ayé wọn yẹn lÓlúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ kò ní padà sáyé. Àmín. Gbogbo olùgbé inú ilé yìí àlejò ibi ò ní dé bá mi. Jésù. Gbogbo àwa tá a wà ń bí a ò ní fojú rí bí o. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹ tí ò bá ní kú lọ́dún kó bá mi gbé. Agbára ń bẹ
nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ tí ò ní kú sẹ́kù kọ sókè. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ó ti ẹ̀bẹ̀rù orí ààrẹ. Ó ti ẹ̀bẹ̀kọ́ tẹ́lẹ̀. Onígbèraga. Ṣọ́ràn yín sí mi. Mágbó owó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Alajo fún mi lówó mi. Man, you say me a bad like that. Take my shit and make it do like that. When I do, I make it do that. You know, say me a stand up and I know about what they say. Mo rí pé fàájì ṣì wà lára àwọ̀ mi ò dẹ̀ lẹ́mìí gbogbo ètò wà nílẹ̀ mi ò ní ní choice ju kí n máa lọ. Any good news in the bank, you know, say I get it, you know, any good news in the bank, you know, say I get it, you know, why I get caught and I can't. Wọ́n sọ fún mi pé bíbá ìlú wa ó yà mí lẹ́nu kí ló wá ń ṣe ní bíbá ìdí táìmù yìí ṣé mi ti sọ fún ẹ táìmù sọ̀nà bàbá kó má jẹ́ kí lè máa ṣùkú tó délé kí ló tó kí n gbọ́rọ̀ báyìí náà. sísá mi mo sọ fún pé mi kì í ṣọmọ kékeré báwo lè tẹ̀lé mi kẹ́. ó ṣọmọdé lọ́wọ́ ta ni lọ́wọ́ tèmi. ẹ lọ́dọ̀ sọ kí mo bá ẹ rí. ẹjọ sis ẹ tẹkẹ ẹ zima ẹjọ ma. ṣé ò ya wèrè. ẹwẹwẹwẹ àbúrò yín tẹ wá wá ní kẹ face kí ló fariwo kí ló ṣẹlẹ̀. Àjọkẹ́ mo ti sọ fún ẹ pé tílẹ̀ bá ti ṣú kó máa mọ̀ náà lé kí ló dé. ní kí ni ọjọ́ ìdíje dídé ìsìnkú ní ká lọ sílé dídé ìwé sọ fún ẹ yẹn. ẹ má tẹ̀lé ẹ sí o kí ni ṣe ìjọba ní. Àjọkẹ́ ìjọ ẹ̀ ní. ẹ kúrò babe kí ni. kò mí mọ́ kí ni. Àjọkẹ́ babe Yes, come in. I see. Mr. Samuel. Èmi ni. Ọmọ tí mo ní kó lọ mú yàn kan alẹ́ tí mo rí mẹ́lẹ̀ kan mo kó fẹ́ wọlé. Èmi náà lọ́mọ. Èmi náà lọ́mọ. Bẹ́ẹ̀ni. Ìwé lẹ gbé dání. Ẹni àgbéyàwó bọ́ àbá kì í garo. Ẹgbà. Ẹ̀rí Sobẹ̀wò ni. Ẹ kí lẹ fẹ́ fi ṣe? Sobẹ̀wò brand ni. Ẹ̀yin ni mo fún. Ẹ̀yin lẹ́ni. Ẹ rà wá fún. Ẹ wọ̀wọ́ ẹ̀yin lẹ́ni. Kẹ́lẹ̀ fi wú mi lórí. Ẹ bá mi kó sọ̀rọ̀ ẹ má wọlé mo ti appreciate already. Ẹgbà Sobẹ̀wò ni. Ẹ ṣé. Ẹ ṣé ni. Mo really appreciate ẹ. Inú mi dùn pé gbà lọ́wọ́. Kò ní tán bẹ̀. Ẹ ṣé. Yeah, in fact, yeah. Oh, good. Ìwọ kọ́ ló pa. Ta ló wá pa? Ọlọ́pàá àbúrò mi ni. Orí tí ó dá ní. Mo dé lọ síbi tó wà pa fún ọgbà lórí ni. Ló fi ṣubú ẹ̀. Ọlọ́pàá mi lè pa àbúrò mi ẹjọ́. Ṣé ẹ̀gbọ́n? Ó fọwọ́ gbá lórí, ó dẹ̀ ṣubú. Who does that? Ẹ jẹ́ má bínú sá. Kì í ṣe torí ìbàtà tí mo fún yín o. Kì í ṣe torí ẹjọ́ tó Ọlọ́run. Wá, ìwọ kọ́ ni ọ̀rẹ́ Ìdí Ara. Jọ, gẹ́gẹ́ bí ẹ̀mí ṣe lo sọ bẹ́ẹ̀ tó dẹ̀ mí já. Ìwọ kọ́ ni ó jẹ́ Ìdí Ara lówó. Tọ́ wá sọ wípé o wá gégùn fún Ìdí Ara pé kó máa ṣìṣe káàkiri. Pé ká ṣìṣe bà. Tọ́mọ ọlọ́mọ fi ń ju àdá káàkiri. Ìwọ kọ́ ni. Mo ti ṣiṣẹ́ o. Abra Samuel. Ṣé wọ́n ni? Ẹ̀jẹ̀ ìfiyẹ́lẹ́ lọ. Ó wá ṣìṣe fúnra ara tiẹ̀ sí ó fọwọ́ gbá ọmọ lórí ó wá kú àbí. Ọlọ́run tóbi. Well, no problem.
tí mo fẹ́ gbọ́ lẹ́nu náà ní ti bọ̀ yìí kò ní dáa kó jẹ́ pé mi fojú yẹ kí n gbọ́ one or two things jẹ́ pé kóòtù láti máa lọ. Kóòtù. Ẹ lọ prepare case file in the next 2 hours yẹ ká pàdé kóòtù. ẹjọ́ mi bọ́ Bọ̀dá Saamu. Àfọwọ́ gbà ó jẹ́ kú. Who does that? Ẹ ṣe dáadáa. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe ra bàtà wá fún yín ni. Mo dé lanúlẹ̀ títí wọ́n fi mú lọ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ní kí panu dé. Ọlọ́run tóbi lọ́ba. Ó ṣépè fún yàn pé kẹ́ni yẹn ṣìṣe. Ìwọ fúnra rẹ̀ náà tó wá ṣìṣe. Kò sẹ́ni tó hùwà bí láyé tí ò ní kẹsàn-án wá ẹ̀. Ayé yìí lọ́run wà. Olóyè ní ayé yìí òun lọ́run tá à ń sọ yẹn ayé yìí ló wà. Ó máa jẹ ìyà ẹ̀ láyé yìí. Kò sí téèyàn ṣe tí ò ní jèrè ẹ̀ o. Àwa kó orin mọ́ lára tá à ń sọ orin tá à jáwọ́ orin ní ṣíṣe. Òní tá à ra bàtà fún DPO a máa jèrè ẹ̀. Àwọn náà tó jẹ́ pé ìbínú wọn ṣe wọ́n máa jèrè ẹ̀ bọ́ ṣe ń jèrè ẹ̀ lọ yìí. Ẹni tó bá ń ṣeré kó máa ṣe. Ó ní kó máa ṣe lọ. Kálukú abáńbẹ̀. Ṣé bíbí ẹlẹ́ẹ̀kẹta tí mo máa fún yín ní nǹkan ni ṣẹ́ẹ̀tì tẹ wọ ìfọ̀rùn rẹ̀ ṣé ẹ̀mú kí mo fún yín ẹ̀yin ò lè mọ̀ mo ráàpù ẹ̀ ni bọ̀ mo máa ṣọ tí mo rà máa jèrè iṣẹ́ mi o ìwọ náà sọ bẹ́ẹ̀. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó.